ọlọ́run ọ̀sàmọ̀nà wa ntí mo gbọ́ yé nípa àfa kan fẹ́ ká pààrọ̀ wa gbogbo ntí àwọn èèyàn fi ń dá fìtínà lẹ̀ kó kálukọ́ bẹ̀rù ọlọ́run. ẹ jẹ́ ń pa kíyèsí yín sí ọ̀rọ̀ hadith anabi sallallahu alaihi wasallam tẹ́ẹ̀fì ma gbogbo la anabi gbé anabi ni man salla salatan wastaqbala qiblatan wa akala dhabihatan fadhalikumul mu'min. anabi ni gbogbo ẹni tí a bá kírun tí ò kí tiẹ̀ lọ́tọ̀ bá a ti ń kírun lòun náà ṣe kíni lókì adájú kọ kíbúlà òun ó kì í tiẹ̀ kọ̀ọ̀kọ́ ẹ̀yìn sí kíbúlà a sì pẹ́ràn ọba wa jẹ́ ànábì ní mùmí nínú ó níwọ̀ lọ́rùn wa náà ní kíni àní lọ́rùn yẹn ẹ wo the lowest level tá ànábì lọ ṣé ànábì náà mọ̀ pé al-imanu yazidu wa yanqus ànábì mọ̀ àmọ́ kí ni the barest minimum. Gbogbo ntí a bá ti mọ̀ pé ẹni yìí olùgbàgbọ́ òdodo ni kò ṣẹbọ kò ṣe bídíà àbẹ́ ń ṣe bídíà má kò sọ dẹ̀ tọ́ bàbá wí fún un kò pé bọ́lọ̀ ti fẹ́ náà nù torí yàtọ̀ àwọn àlùfáà nù tíra àwọn aní oníbídíà yàtọ̀ fún àdáyé ìlà bìdíàtì yìí ẹni tí ń ṣe bídíà yàtọ̀ fún ẹni tí ń pè èèyàn sí di bídíà àdánwò tó dáyé lónìí ni pé kí ni bídíà ntí èyí ṣe bídíà lẹ́lòmíì ń pè ń bídíà o àwọn ọ̀rẹ́ àwọn àbúkíní ń gbà àwọn lẹ́ni wọ́n bá fi síbi jẹun gan kọ́ máa wọná lọ ọlọ́run ti ní arójútu gbogbo yìí ò nísìnyí gbogbo yìí tó kù náà ó lójútu ọlọ́run já lẹ́mí àtàláfíà ara wàláhi làzim sunna nabi ò lé ọgbẹni ọba falẹ òní ọrẹ ad-dinu yusr walan yushadda ahadun ad-dina illa ghalaba lórí eléyìí tí ń sọ àbí lórí ìbéèrè àfa káwáríyàn kọsẹbọ kódà àrí ìpóní bídíà kò sí bídíà. Wọ́n tún wá ní ẹnìkan sọ́njọ́ ní tí mo gbọ́ kílípù kékeré kan pé wọ́n lẹ́ni irú ẹni yìí ọwọ́ kú àwọn wá ní ẹjọ́ àwọn ọlọ́ọ̀kẹ́ wọn ní kò sí lórí manhaj Sheikh wa Qamaruddin lẹ́kọ̀ọ́ Qamaruddin Yunus àwọn ni wọ́n sọ̀rọ̀ tí mo gbọ́ jọ náà ẹnìkan ní làá àwọn wa ṣe ń ṣẹbọ ní wọn ní ọ̀ṣẹbọ ṣe ń ṣe bídíà ní kò ṣe bídíà àmọ́ kò sí lórí manhaj ẹ dákun kí ni manhaj ọ̀yà abira wa o kọ́mọ ẹ̀kọ́ ṣèlú la fẹ́ dálé as-salafu salih ridwanullahi alayhim kí là ń pè ní sálàfù gan ìyẹn nípa àwọn tó ṣáájú wa ń bí ẹ̀sìn ọ̀gá sálàfù là nábì sallallahu alayhi wa sallam gbogbo sálàfù yóò tó ní kíni yóò tó lẹ́yìn ànábì sẹ́rí bí àdánwò torí àfáàfẹ́ ń parọ́ wa ní òun náà mèsì ẹ̀ sẹ́rí bí àdánwò tọkọ bá gbogbo ayé tí ń dààmú ayé lónìí ẹ máa fi èsì gbogbo ẹni tọrọ ó délẹ̀ kó tó pa ànábì wí kọ́lá ìmáàmù fúlàn kọ́lá ìmáàmù fúlàn aládàáwò ni ẹ sá ẹ̀yìn rìpíìtì ẹ̀ gbogbo ẹni tí ọ̀rọ̀ ìsìn ó délẹ̀ ká tó pọ́lọ̀ ń wí ànábì wí ìmáàmù kìíní gbogbo àwọn ìmáàmù yìí náà ọmọlẹ́yìn ànábì ni wọn ridwanullahi alayhim wa rahimahum ìpìlẹ̀ rẹ̀ sì ti ṣẹlẹ̀ lójú ayé àwọn sọ̀hábà wà láàfúrá Ibn Abbas ṣe fatiwa ń jọ kan ẹ̀mẹ̀ndínjẹ́ Ibn Abbas radiyallahu anhu pé báyìí lọ yẹ kẹsìn orí ẹnìkan wá ń wí fún pé báyìí là Abubakar wí Abubakar ọ̀tajọ ìmáàmù àwọn ìmáàmù táwọn yìí o
kíni Ibn Abbas wí njọ́ náà yushiku an yanzila alaykum azabun minas sama aqulu qala rasulullahi sallallahu alayhi wa sallam wa taquluna qala Abu Bakrin wa Umar. Èmi ń sọ fún yín pa Ànábì wí ẹ̀ l'Abubakar àti Umar wí ìyáfẹ́ sọ̀kalẹ̀ sí yín láti sánmà àwa náà ń ké kí yóò tó sọ̀kalẹ̀ ni o bí ẹ̀ ń bẹ̀sìn lọ yóò dá o. Gbogbo àwọn sálàfù ọmọlẹ́yìn Ànábì ni wọn sallallahu alaihi wasallam ijtahadu wọn gbìyànjú asọ́ọ̀bù ọ̀sẹ̀ déédéé lọ́pọ̀lọpọ̀ wọn lè ṣe mistake kò sí ẹ̀sìn màbẹ́ nìkan nù wọn. Àwọn náà wọ́n wí o ọ̀kan náà àwọn àgbà sálàfù ní Ìmáàmù Málìkì ìmáàmù àbíwọ́n ti ọ̀hún náà kó nù sálàfù. Ìmáàmù Málìkì dóńbi sàárẹ̀ Ànábì báyìí sallallahu alaihi wasallam ni wọ́n ń pè kullun yu'khadhu minhu wa yurad illa sahiba hadha al-qabr. Gbogbo èèyàn ni o lè wí kọ́ da o lè wí kó kù yẹ ẹnìkan tí ò sí àyàfi lọ́rọ̀ ẹ̀ òun lẹni jẹ́ mẹ́nu sáré tani mẹ́nu sáré jọ́nà Ànábì sallallahu alaihi wasallam. Sẹ́rí ọ̀rọ̀ manhaju yìí nǹkan míì ti wọ́ o ọ̀dọ́dọ́nù o afẹ́ báyàn já ti wọ́ o àgbàtẹ̀ èèyàn ti wọ́ o gbogbo nǹkan tí Ọlọ́hun àtànábì ọ̀fẹ́ àgbàláyé inú ẹ̀sìn wọ́n ti daṣọ manhaju bò ó. Lẹ́ni mi máa béèrè question pé manhaju ntí ń jẹ́ manhaju ní tó nílànà syllabus níjọ́ abábá manhaju débi tó pé òun náà di la manhaja lahu àdáwòde tí manhaju náà bá ní kíni tóun náà ní manhaju torí ntẹ́lẹ̀ yìí pé manhaju lónìí ọba di lọ́la eléyìí ó tún ní kọ́ gbọ́ manhaju yìí wọ́n jọ gbọ́ yìí lánàá ni o bọ́ba di ọ̀tún la àánú àwọn mẹ́ta àwọn ẹ̀kẹrin náà pa mẹ́tẹ̀ẹ̀ta àwọn náà gbọ́ ahadha dinu Muhammadin sallallahu alaihi wasallam sẹ́sìn tọ́lọ̀ jọ́nà nẹ́bí kalla wallahi ẹ̀sìn tọ́lọ̀ jọ́nà nẹ́bí kọ́ ọlọ́wọ́ yẹn kálukú ya ṣaitan as-salafu salih ọlọ́mọba wa kẹ́ wọn ọkọ̀ yọnu sí wọn àwọn làṣáájú wa o àwọn làwòkọ́ṣe wa o àmọ́ wọn tó lẹ́yìn tani ọ̀tọ̀ lẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam. Ẹ̀bẹ̀ sọ̀rọ̀ púpọ̀ àmọ́ jẹ́ sọ ìdúmọ̀ èso eléyìí ẹ̀ gbọ́ yé irú ọ̀rọ̀ tí ń bá yín sọ yìí mo pe àwọn kan lémi kan àwọn kan mo wá bá wọn sọ̀rọ̀ ẹ̀ ẹgbẹ́ kí ni wọ́n lọ nígbà wọn kó lọ́dọ̀ mi ṣẹ̀gbá àti wí fún yín tẹ́lẹ̀ pọ̀lọ́sọ aláró ti náà ẹ̀ṣẹ̀ sálábì nábàwí ni wọ́n sẹ̀gbẹ́ ọlọ́mọdé ṣe ìtọ́jú olóyè mo ní alhamdulillah bọ́lọ̀mbá ní jẹ́ nábàwí irú òrí burúkú wo ló lè gbé yín sí làkàyè asáfẹ́ yọ̀ọ̀yàn pé àti rí wọn yọ báyìí àwọn gan láwọn ẹsẹ̀ sálábì wọn ní nábàwí ni bẹ́ẹ̀ ni nábàwí ni mí o torí gbogbo sálàfù nábàwí làwọn náà sálàfù tẹ bárí tí èsì nábàwí ẹ̀mú jáde kárí gbogbo àwọn ọ̀rọ̀ orí burúkú báyìí ẹjá bẹ̀rù Ọlọ́run manhaju sálàfù rújú o èyí sì ń wí manhaju sálàfì èyí tó jẹ́ hujja ni ma ajma'u alayhi ohun tá a bá rí pé ní gbogbo jíìlù àwọn sálàfù àwọn sọ̀hábà ni àwọn tábìín ni àwọn àìmà ni ntí gbogbo wọn panu pọ̀ lé lórí ni èyí ò ní hujja àmọ́ sálàfù kan bí eléyìí sálàfù kan náà wí tiẹ̀ hada ijtihad òun ni Imamu Maliki ní yukhadhu minhu wa yurad ọlọ́mọ sàmàdà wà rẹ̀.